wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 náà ni ibi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lọ́tún lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri orílẹ̀‐èdè àgbáláyé mo lójú tẹ fún wọ̀ wá ojú náà ò ní fọ́ etí tẹ fi gbọ́ etí náà ò ní di ẹkú àsìkò yìí àsìkò bójú ọjọ́ ṣe rí níbi yòówù ká lè wà ìròyìn fún ti àsìkò yìí náà ni a ṣe bẹ́ẹ̀ tá a ṣe àkójọpọ̀ rẹ̀ wá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tá a fẹ́ kà sí ti ìgbọ̀yìn orúkọ oníròyìn òun náà ni àyànfẹ́ Elédùmarè ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà. arábìnrin opó kan ni ó ti sunkún jáde síta tó pariwo síta fún ààrẹ ilẹ̀ yìí lórí ìfúnpinpin èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá fínra lọ́wọ́. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ lórí ìpapòdà ọba Ọwá àti Òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà tó ṣe bẹ́ẹ̀ jáde láyé. Ikú pa tọkọtaya sínú ilé wọn látàrí ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì èyí tó wáyé ní ìpínlẹ̀ Ebonyi. Ọwọ́ àjọ tó ń rí sí lílò àti gbígbé egbòogi olóró nílẹ̀ yìí ó ní ó ti tẹ ògbóǹtarìgì ológun olóró kan èyí tí wọ́n ti ń wá láti ọjọ́ tó ti pẹ́. Ilé-ẹjọ́ májísírèètì ti ìlú Ìbàdàn ti pàṣẹ fífi ọ̀dọ́kùnrin tó pa bàbá rẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n nílùú Ìbàdàn ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tẹ̀síwájú. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. arábìnrin opó kan ni ó sunkún jáde tó sì ké gbàjarì tó pariwo síta fún ààrẹ orílẹ̀-èdè yìí yún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìfúnpinpin àti ìyàn èyí tí ó ń jà rìnrìn káàkiri ilẹ̀ yìí gẹ́gẹ́ bí fọ́nrán kan tó ń jà rìnrìn lójú òpó ayélujára nílé tí a ti rí arábìnrin tó pe ara rẹ̀ ní opó tó ti ń sọ ọ̀rọ̀ pẹ̀lú omijé lójú àti ẹ̀dùn ọkàn rẹ̀ nínú ètò ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó síjú àánú wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ènìyàn tí wọ́n jẹ́ opó bí irú òun báyìí tó já sí wípé àwọn làwọn ń gbìyànjú láti wá jíjẹ àti mímu fún mọ̀lẹ́bí àwọn. Ó sọ di mímọ̀ wípé òun kì í ṣe ọ̀lẹ bẹ́ẹ̀ ni òun ka ìwé bó ṣe yẹ àti bó ṣe tọ́ ó kàn já sí wípé àìsí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà òun ló rán ọkọ̀ òun lọ sí àjò àrèmábọ̀ ètò fi kúkú òjijì ó ní nínú ọdún 2022 ó ní àwọn ajínigbé ni wọ́n jí ọkọ̀ òun gbé sá lọ tí wọ́n sì béèrè fún owó ìrànlọ́wọ́ owó ìtúsílẹ̀ èyún tí àwọn sì pèsè rẹ̀ ó ní gbogbo akitiyan àwọn lẹ́yìn tí àwọn tún san owó náà tán ó ní ó já sí pàbó tó sì mú kí àwọn oníṣẹ́ láabi náà kí wọ́n dẹ́mi ọkọ̀ òun légbodò nínú ọdún 2022 náà. Nínú àlàyé tó tún ṣe ó ní látìgbà tí ọkọ òun ti jáde láyé ó ní àdágbé àti àdáfà ẹrù ènìyàn méjì tó ti ṣe bẹ́ẹ̀ di ti òun nìkan pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ pé ó ní òun tọ́jú àwọn ọmọ méjì tí ọkọ òun fi sílẹ̀ pẹ̀lú òun tó sì já sí pé gbogbo ìgbìyànjú tó ń tún ṣe ó ní ààyè rẹ̀ ti yọ̀ọ́lẹ̀ nínú ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ó kọ síbẹ̀ pé sáré Bọ́lá Ahmed Tinubu ó sì máa wòran kí gbogbo àwọn fi máa kú lọ́yọ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà èyí kù díẹ̀ káàtó ẹ bá wá ojútùú sí i ó ní igbe tó pa fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ àwọn olùgbé Ọwá àti Òbòkun Ìjẹ̀ṣà lórí ìpapòdà Ọwá àti Òbòkun tó ṣe bẹ́ẹ̀ jáde láyé lánàá òde yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tó jáde láti iléeṣẹ́ ààrẹ látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn ìyàn Báyọ̀ Ọ̀nànúgà ó sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti bá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun gbé àwọn ìjọba àti àwọn ènìyàn pàápàá jùlọ àwọn olùgbé ìlú Ìjẹ̀ṣà lórí ìpapòdà ọba Gabriel Adékúnlé Arúmọlánà kejì tó ṣe bẹ́ẹ̀ wàjà lánàá òde yìí gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá fún wa lánàá wípé ọba náà ni ó papòdà lẹ́ni tí ó ṣe àìsàn ráńpẹ́ léyìí tí wọ́n kéde ọjọ́ orí ọba náà lẹ́ni
ọdún mẹ́rìndínláàádọ́rùn èyún 86 tó lò lókè pẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ó lo ọdún méjìléní ogójì lórí àléfà àwọn babalábàbá rẹ̀ ṣáájú kí ó tó papòdà. wàyí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu olójúwe ọba náà gẹ́gẹ́ bí ọba kan gbòógì tí kò ṣe fọwọ́ rán sẹ́yìn láwùjọ àwọn ọba ilẹ̀ Yorùbá pẹ̀lú bó ti sọ di mímọ̀ pé ọba òun gan oní jẹ́ alága fún gbogbo àwọn orí adé káàkiri ilẹ̀ Yorùbá títí tí ọlọ́jọ́ tí ó fi dé. ó ní ọba náà ó jẹ́ ọba tí ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ tó sì ṣe bẹ́ẹ̀ kó tẹrú tọmọ mọ́ra nígbà ayé rẹ̀. ó wá ní wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ àwọn olùgbé ìlú Ìjẹ̀ṣà nínú èyí tí Ọwá àti Òbòkun náà tó jẹ́ ọba lé lórí tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé àti àwọn mọ̀lẹ́bí ọba wípé wọ́n kú ara fẹ́ra kù wọ́n sì kú ìpapòdà ọba Gabriel Adékúnlé Arúmọláràn tó ṣe bẹ́ẹ̀ tó darapọ̀ máwọn babalábàbá rẹ̀ lájùlé ọ̀run. Ikú ló ṣe bẹ́ẹ̀ pa tọkọtaya kan sínú ilé wọn látàrí ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní ìpínlẹ̀ Ebonyi. olúlu ìpínlẹ̀ Ebonyi tí ń ṣe Abakaliki ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ba inú jẹ́ tó ogunlọ́gọ̀ sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ ohun tí ó ṣokùnfà ìjàmbá ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì náà léyìí tó ṣokùnfà àwọn tọkọtaya kan. àwọn tọkọtaya tí wọ́n pe orúkọ ọkọ ní George nínú èyí tí ìyàwó rẹ̀ sì ń jẹ́ Chioma Buchi tí wọ́n sọ pé àwọn méjèèjì ni wọ́n ń gbé ní agbègbè Waterworks Road ìyún ní ìpínlẹ̀ Ebonyi. gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ṣe Joshua Nkandu ó sọ di mímọ̀ wípé àwọn tọkọtaya yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kó dé ilé wọn tí wọ́n kọ́ ọ̀hún nínú èyí tí wọ́n ní kò ì pẹ́ tí wọ́n kó dé ilé náà ó ní ìbúgbàmù náà ó ní ó ṣẹlẹ̀ tí ó sì ṣekú pa tọkọtaya gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. wọ́n ní arábìnrin tó jẹ́ Chioma Buchi yìí òun ló jẹ́ àbúrò fún olórin tàkasùfé tí wọ́n pè ní Patoranking tó sì lásìkò ìgbé ayé rẹ̀. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹnikẹ́ni kò tí ì mọ pàtó ohun tó ṣe okùnfà ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì náà nínú èyí tí àwọn kan ti ń sọ wípé afẹ́fẹ́ gáàsì òun ló búgbàmù táwọn míì sì tún sọ wípé níṣe ni ẹ̀rọ amúnáwá ẹ̀ràn ti sólà ó ní ó fa ìbúgbàmù afẹ́fẹ́ ìbúgbàmù iná ọ̀hún tó ṣẹ́yọ. wàyí àwọn olùgbé agbègbè náà tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ nínú èyí tí wọ́n ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní ìbúgbàmù náà ló dédé dún gbùm tí ẹnikẹ́ni kò sì mọ tó fà á wọ́n kàn ní ó dún bí ìgbà tí bọ́ǹbù tó dún ni o. ṣùgbọ́n alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn tí ń ṣe ìwádìí láti mọ irun tó fa ìbúgbàmù iná ọ̀hún tó ṣekú pa tọkọtaya náà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe nígbà tí wọ́n gbé àwọn méjèèjì dé ilé ìwòsàn. ìyàwó tí orúkọ rẹ̀ ń jẹ́ Chioma Buchi òní ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó jáde láyé lẹ́yìn tí ọkọ rẹ̀ náà sì jáde láyé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 12. wọ́n fi ọmọ ìkókó tó jẹ́ ọmọ ọdún 3 sílẹ̀ tó já sí wípé ọ̀dọ̀ ìyá ìyàwó òní ọmọ náà wà torí fi kó yọ nínú ìjàmbá iná ọ̀hún. ọwọ́ àjọ tó ń rí sí lílò àti gbígbé egbògi olóró nílẹ̀ yìí ti tẹ ògbóǹtarìgì ológun olóró tí wọ́n ti ń wá láti ọjọ́ tó ti pẹ́. National Drug Enforcement Agency NDLEA ó ní wọ́n ti kéde wípé ọwọ́ ti tẹ ògbóǹtarìgì ẹni tó ń gbé egbògi olóró ọ̀hún ìyún Sulaiman Ganiyu Arẹ̀kún tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Barry Shine. gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní Barry Shine yìí ó ní wọ́n ti wá láti nǹkan bí oṣù kọkànlá ọjọ́ 13 nínú ọdún 2022 pẹ̀lú wọ́n ti sọ di mímọ̀ wípé ó ń gbìyànjú láti gbé egbògi olóró lọ sí orílẹ̀-èdè Saudi àti Qatar nínú èyí tí wọ́n ní ọwọ́ pálábá rẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ó ṣẹ́gi. òun nìkan kọ́ ni wọ́n sọ wípé ó jingiri nínú iṣẹ́ yìí bí kì í ṣe pé ó ní àwọn ọ̀ṣọ́mọgbè èyí tí wọ́n jọ ń ṣiṣẹ́ náà papọ̀ nílé tí wọ́n ti ní wọ́n fi páńpẹ́ òfin mú kan lára wọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ajíṣegírí Kẹ́hìndé Sídíkà nínú èyí tí wọ́n sì sọ wípé àwọn míì tí wọ́n jọ wà nínú iṣẹ́ burúkú ọ̀hún ó làwọn ti fi páńpẹ́ òfin gbé báyìí tí àwọn sì ti ń gbé wọn lọ sí ilé ẹjọ́. ẹni tó jẹ́ olórí àjọ NDLEA náà wá sọ wípé kò sí bóyá sì lè sá fún òfin tó bẹ́ẹ̀ ni kò sí bó sì lè fi ara pamọ́ tó lópin ìgbà tó bá ti ń wu ìwà ẹ̀ṣẹ̀ dandan tàìdan láti rí òfin láti fi páńpẹ́ òfin múlò ẹni bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ Sulaiman Ganiyu Arẹ̀mú tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Barry Shine ó ní ó jẹ́.
ilé-ẹjọ́ májísírèètì ti ìlú ìbàdàn ti pàṣẹ fífi ọ̀dọ́kùnrin tó pa bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n nílùú ìbàdàn ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ tó máa tẹ̀síwájú. ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní nurudeen ahmed tó jẹ́ ẹni ọdún mẹ́rìnléníogún ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọ wípé kó lọ́ọ́ máa gbatẹ́gùn ní agodi géètì ní àsìkò tá a fi ń kó ìròyìn jọ gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ agbèfọ́ba ìyún ọlálẹ́kan adégbìtẹ́ tó ṣe ó ní ọjọ́ kẹjọ inú oṣù kẹsàn-án tá a wà yìí ní agbègbè tí wọ́n pè ní apẹtẹ nílùú ìbàdàn ó ní ọ̀dọ́kùnrin náà nurudeen ahmed ló wu ìwà burúkú náà nínú ètò ti pé wọ́n ní ó ti jingiri nínú olè jíjà tó sì já sí wípé ilé bàbá rẹ̀ òun ní ó kúndùn láti máa jí nǹkan jù lásìkò tí wọ́n ní ó fẹ́ sọsẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ láti já olè ó ní bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ wọ́n gbìyànjú láti dẹ alẹ́kùn nínú ìtàn tí ní ó ṣekú pa bàbá náà èyí Jimoh Oyèkọ́lá tó jẹ́ ẹni 100 ọdún lókè èèpẹ̀ àti Sẹ̀míù Oyèkọ́lá tó ń jẹ́ ẹni ọdún 50 lókè èèpẹ̀ lásìkò tí wọ́n ní wọ́n dì í mú wípé kí ó má bàa jí nǹkan nínú ilé ọ̀hún ó ní ó ṣe bẹ́ẹ̀ tó fọ́ power bank máwọn méjèèjì ní orí nínú ìtẹ́ àwọn méjì sì ṣe bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run nípè wàyí o adájọ́ àgbà nílé-ẹjọ́ májísírèètì tí ó fi kalẹ̀ sí ìyágànkù nílùú ìbàdàn náà ìyún olúwàbùsáyọ̀ ọ̀ṣọ́ ó ní ó ń sún ìgbẹ́jọ́ rẹ̀ títí di ọjọ́ 12 nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí àmọ́ òun kò fi àyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ ẹ̀fí ilé-ẹjọ́ lọ rè máa gbatẹ́gùn lágodi géètì náà ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tẹ̀síwájú kórì rẹ̀ kó sì lè máa pé kalẹ̀ ṣáájú àsìkò náà. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sétí ìgbọ́yìn òun náà ni àyànfẹ́ elédùnmarè títí dìgbà tá a tún máa pàdé láti mú ìròyìn míì wá fún wa àkùṣẹ́ látàárọ̀.